Káì, má gbé kúrò. Fọ́nrán yìí kì í ṣe ohun tó lè gbé kúrò. Ẹran mẹ́ta kan bẹ nínú igbó tí ọdẹ ò gbọdọ̀ bá wọn pa láyé. Àkọ́kọ́, ọdẹ ò gbọdọ̀ bá wọn pa ẹran asán. Ẹlẹ́ẹ̀kejì, ọdẹ ò gbọdọ̀ bá wọn pa ẹran òfo. Ẹlẹ́ẹ̀kẹta, ọdẹ ò gbọdọ̀ bá wọn pa ẹran àdánù. Ó ti wọ 2025. Bó o bá rí àmì ṣe, mo sọ sínú ayé rẹ gẹ́gẹ́ bí wòlíì. O ò ní pasán tọmọtọmọ lọ́dún 2025. Lọ́dún yìí, o ò ní bá wọn pòfo tọmọtọmọ. Lọ́dún 2025 yìí, mo sọ gẹ́gẹ́ bí ẹni tá a rán níṣẹ́, o ò ní bá wọn pàdánù tẹbítẹbí. Mo wá sọ, gbogbo ẹnikẹ́ni ènìyàn kénìyàn tó dúró gẹ́gẹ́ bí òmìrán ogun wípé òun ò ní jẹ́ orógo rẹ lò ní 2025 yìí, bó tilẹ̀ wù kó lágbára tó, ó máa ṣubú níwájú rẹ bí Gòláyátì ṣe ṣubú níwájú Dáfídì láìláàánú. Bí ìwọ bá rí fọ́nrán yìí share sí àwọn ènìyàn méje, ọ̀rọ̀ yìí wọnú afẹ́fẹ́ ó di àṣẹ. Mo bá ilẹ̀ ìlú ibi tó wà, mo bá a wíjọ́. Jírógòrátà lórúkọ tí wọ́n pè ìwọ ilẹ̀. Bìrújàlé àṣẹ̀dámí, kọ́là bìtàhújálé àṣàdáhùlé àtàhílìmì. Lúdò kàbárà àtàlé àtàhójà. Já bàkókò wòsìrá bárì bíjì. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì sáyé rẹ̀. Ilẹ̀ ìlú ibi tó wà yẹn kò ní gbàbọ̀dè tì ọ́. Bí ó bá nira fún àwọn kan láti gbé rere ṣe lórí rẹ̀, ilẹ̀ ìlú ibi tó wà yẹn kò ní nira fún wọn láti gbé rere ṣe lórí rẹ̀. Ohun tẹ́gbẹ́ rẹ̀ ṣe nírọ̀rùn, ìwọ náà wá bá wọn ṣe nírọ̀rùn 2025. Gbogbo ìwọ tó ń rí mi wò tó ṣàmì, tó rí táìpà mi ṣe, tó sì rí iṣẹ́ lórúkọ adániwáyé, mo sọ sínú ayé rẹ ní 2025 yìí. Ó mọ̀ ọ́ ṣe, ó mọ̀ ọ́ ṣe, ìrìn àjò rẹ máa yá. Jésù Olúwa wa, àmín. Orúkọ mi ni Wòlíì Michael Àjàyí Ẹ̀rígbèmí. God bless you.